ọjọ́ tí mo kọ́ lọ sí lóyìnbó àárọ̀ ọjọ́ tí mo ń lọ sí UK lọ́lọ́pàá mú mi nínú airport. Meanwhile passport mi ò sí lọ́wọ́ mi ó wà lọ́wọ́ agent wa. Okay. Mo á débẹ̀ ní 8:30 meanwhile 10 dẹ̀ ní wọ́n máa check-in wa. Okay. Mo á dó síbi tí wọ́n ti ń ta nǹkan. Meanwhile àwọn ọlọ́pàá dẹ̀ ni wọ́n ń kanra wọ́n raid àwọn èèyàn. Okay. Wọ́n á rí pé mo jókòó pé mo múra dáadáa mo dẹ̀ gbé box mi sẹ́gbẹ̀ẹ́ wọ́n ní bó mò ń lọ mo ní mò ń lọ sí UK kó mò ń travel gbé kinní kan wọ́n ní ta ni mò ń dúró de mo ní mò ń dúró de agent tí passport wà lọ́wọ́ mo ní ọ̀rọ̀ ni wọ́n ní passport mi dà pé mo ní àní mò ń dúró de wọ́n ní ọ̀rọ̀ ni wọ́n kàn gbé mi ni wọ́n kàn gbé mi sẹ́yìn mọ́tò wọn ni 12 dẹ̀ ni plane ma take off wọ́n á gbé mi káàkiri mo ní ẹ jọ̀ọ́ ẹ má bà tèmi jẹ́ olórin ni mí mo ní wọ́n tá ń gbé mi káàkiri wọ́n á gbé mo ní ẹ̀yin ogun ẹ̀sùn ti dé ìbẹ̀lẹ̀ wọ́n á gbé mi káàkiri. ṣé ogun máa ń tẹ̀lé ẹ̀dẹ́ bá sí ni. mo ti gbọ́ kò sí ibo lójú wọn ò tó wọ́n á gbé mi káàkiri ẹni tó fẹ́ fún mi passport ó wọ́n ń pè mí wọ́n ní gbígbó ni mo wà mo ní mi ò mọ ibi tí mo wọ̀ táwọn wá mi káàkiri.